àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv máa yìí kò tiẹ̀. àsìkò yìí o ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Oge Òrèǹtì àti bàbá àlùbáríkà Awẹ́bidànù ní ìlú Ìgbòdú ní Kòròdú. Lórí ètò lẹ́ni kí la fẹ́ mú wá fún yín, kí la fẹ́ sọ, ibo la fẹ́ yà sí, ibo là ń lọ, ẹ̀yin má kánjú, ẹ má yí kúrò ńbẹ̀, ẹ wá nǹkan fìdílé nǹkan kí mọ́mì sọ fún dádì, kí dádì sọ fún children, kí friend sọ fún friend, kọ́ sọ fún friend, kó di pé ẹ̀rọ kò gbogbo ara lé wípé ètò yìí ti wà lórí afẹ́fẹ́ o, ètò àṣírí ayé ni. Ẹ sọ pé orí ètò yìí àwa legit ni, bó ṣe rí ni bàbá ṣe máa sọ, ṣùgbọ́n lórí ètò ṣíwájú ohun gbogbo bàbá ẹ kú dédé àsìkò yìí. Yèyé Oge ìyá olóyè Ìkòdú bàbá o àní ṣíṣe o aláwọ̀ mọ̀hámi ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún ń bóṣù lọ díẹ̀ ọlọ́jà arúgbìn o àmín wọ́n jà paná náà o àmín lọ́n ṣàánú wa àmín àdúráyún náà tó ìdí ẹ̀ náà tó ń kọ́ nígbà bàbá blue la pè lẹ́ni oṣù green rẹ̀ láwa green lórí ẹ̀ka àwọ̀ green àwọn àjù sí blue Nàìjíríà ń blue ball ni Oge Nàìjíríà blue ball wọ́n Nàìjíríà blue ball ni o tó bá dẹ̀ ti di blue ó ti di pé a ti ń já sí dáadáa ni torí blue yẹn kọ́lọ̀ tó da gan ni Ọlọ́run gbọ́ àlọ́ ń blue ball ọ̀nà blue díẹ̀ nìyẹn ó ti ń blue Nàìjíríà blue ball ó ti ń blue bàbá lẹ́ni agbọ́ tuntun ni alhamdulillah àwọn kan dẹ̀ ní pé ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ oríire bẹ́ẹ̀ ó ti ń blue ó ti ń blue ball Ọlọ́run ṣeun o ó ti ń blue ni o ọ̀rọ̀ lórí sìmẹ́ǹtì ni ìyá kú oríire alhamdulillah ṣùgbọ́n àmọ̀ bóyá ó ti dókò òdu ni o àmọ̀ bóyá ẹ̀yin gan ti gbọ́ ok ẹ máa sọ ká máa sọ níṣu bàbá fẹ́ gbọ́ kókó ó ti ń blue ó ti ń pìsà àbàtà tá a ti gbọ́ bó ń blue tá a ti ti wọ́n pe sìmẹ́ǹtì kan ní boa cement bẹ́ẹ̀ ni bàbá tó ní iléeṣẹ́ bá ní pé òun sọ tòun wálé òun fẹ́ fi ran Nàìjíríà lọ́wọ́ torí nǹkan tó ń le kó lè dẹ̀rọ̀ látọ̀dọ̀ òun filẹ̀ ní 35 cement kan máa rà nígbà tí Dangote cement tí yẹn dẹ̀ ti di àwọn kan láwọn rà 55 àwọn kan láwọn rà 5000 àwọn kan láwọn rà 7000 boníkálukú bá ṣe gbé ló ṣe máa ta àṣà lè ṣòwò ká ṣọ́ọ̀tì òun bá ní òun o àti 7 o àti 55 o àti 6 o òun fẹ́ máa ta tòun ní 3500 àwọn kan lè sọ pé àwọn tí ń rira lọ́dọ̀ táwọn ojú wo lè fi wò ó. ṣé Yèyé Oge kí lè kó kọ sìmẹ́ǹtì náà ta lẹni tó ní. Haúsá náà lòun náà lòun bí Haúsá báyìí náà lòun ní. ọ̀dà ṣe mọ̀ pé ntẹ́mi ọ̀bá tí ì rí èmi èyí tí ìpolówó ọjà o. akọni kí lè rí sí ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ yẹn ó ṣe bí sìmẹ́ǹtì ni ìgbà mo ní kó bí ìpolówó tó bá jẹ́ pé kí lè rí sí ó rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ olówó ń bẹ Nàìjíríà. bí orin Barrister. wàláyà nífẹ̀ẹ́ ara wa olówó ń bẹ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ ó níbi tó náà bá ọ̀rọ̀ ayé rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run níbi tí sìmẹ́ǹtì dé dúró tí ilé míì dẹ́bìtì tí wọn ò rówó sìmẹ́ǹtì tí wọn ò fi rẹ́ tẹ́lómi ò ní 10 tí ò rí 5 tí ò rí 6 kódà tó bá jẹ́ pé sìmẹ́ǹtì hùn tí wọ́n bá pò wákàtí 5 ní òtó gan kó gbàgbé lórí Ọlọ́run ti fún un lálùbáríkà gbogbo bó bá ṣe wò ó rí tó bá ti jẹ́ sìmẹ́ǹtì ni
tó sì dáa. Ṣé ẹ rí àwọn tó lè ṣe wà, èmi ò sọ pé kò sí, ṣùgbọ́n tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ nítorí yẹ káwọn olówó wa kán máa kọ bínú, nítorí yẹ káàrẹ wa tèmi lérò bá ààrẹ wa ó ṣe tó bá wọ bẹ̀nu, ntèmi lè fọkàn sí pé a máa gbọ́ lẹ́nu irú àwọn tí wọ́n ń ta sìmẹ́ǹtì, lẹ́nu àwọn tó ń ta ráìsì, lọ́dọ̀ àwọn tó ń kó ṣúgà, ntèmi lérò bẹ́mi ó máa gbọ́ lẹ́nu wọn nu pé èmi ti sọ mo fẹ́ dá ìfọpo mi lẹ̀ o, iye báyìí lẹ́mọ̀ wá repo Nàìjíríà nísìn o, mo ti fẹ́ dá sìmẹ́ǹtì lẹ̀ o, iye báyìí lẹ́mọ̀ rà nísìn o. Tó bá jẹ́ pé irú ẹ̀ bá ti ń wà, tó Ọlọ́run jẹ́ kó wà, toró lè wà, ó lè wà, ó lè rí bẹ́ẹ̀. Gbogbo owó tó ń kó lọ. Ó lè rí bẹ́ẹ̀, tọ́lọ́run bá ní kó rí bẹ́ẹ̀, Ọlọ́run wá jẹ́ ká tún máa rí irú àwọn ẹni bẹ́ẹ̀ ṣe. Tá a bá rí irú ẹ̀ 10 ní Nàìjíríà ń bí ìsìn, ara ó tù wá. Tá a bá rí irú ẹ̀ 20 ní Nàìjíríà nísìn, ara ó tù wá. Tá a bá rí irú ẹ̀ tó pọ̀, ara ó tù wá. Ṣùgbọ́n àwọn olówó òsì gan-an ló dájú. Kí ni mo wí? Àwọn olówó òsì ló dájú. Àwọn náà wọ́n lọ gbógun bá pé ọmọ tà bẹ́ẹ̀. Tó ń bá lòun wọ́n tà bẹ́ẹ̀, àwọn tí ó kó síta sáwọn ó tà bẹ́ẹ̀. Tó ń bá lòun tà bẹ́ẹ̀, sáwọn tí wọ́n kó sí ṣọ́ọ̀bù, àwọn ó tà bẹ́ẹ̀. Bàbá, kọ́mọ jẹ́ pé wí àbámọ̀dá ni. Kí ni mo wí? Kí wọ́n dà pé wí àbámọ̀dá ni. Nígbà míì lọ́hùn-ún, àbámọ̀dá yìí sì dá tiẹ̀ kọ́ mọ̀ ṣẹ o. Kí ló ní mo wí? Pé nígbà yẹn ni kò ṣèṣì mọ́ bàbá. Ọjà fi síbẹ̀, wọ́n mọ̀ yí padà, wọ́n mọ̀ yí ọ̀rọ̀ àwọn àgbà padà, ọjọ́ sọ́ra ẹ̀. Ọ̀rọ̀ àgbà ló ń sọ bí à ń sọ̀rọ̀ gíní báyìí. Ọ̀sọ́ ní orí tẹlifíṣàn yìí tẹ́ ti mọ̀ ń sọ̀rọ̀ gíní. Ńgbà wọ́n bá sọ tí àwọn ìyá tí wọ́n fẹ́ lọ gbà, Ọlọ́run bá wa kó sí wọn nú ni. Àmín. Àwọn tí wọ́n lọ ṣe, Ọlọ́run bá wa kó sí wọn nú. Mọ́tò tí ó kó wá, Ọlọ́run ní jẹ́ táyà rẹ̀ ojú lọ́nà ilẹ̀ Haúsá. Wọ́n ti kó dé kó náà. Àwọn kan láwọn ti ń rà. Níbo wọ́n ti ń rà? Wọ́n ní tá a bá tẹ̀ gbọ́ wọ́n ní bá ọkàn wọ́n tẹ̀ mọ́ balẹ̀. Àwọn náà tún ní kọ́pọ̀ àwọn ìlú, àwọn onídìí ẹnu báyìí, àwọn onídìí ẹnu báyìí. Àwa náà wá jẹ́ kó sakuléètì àwa ọ̀dọ́ náà olówó kankan tẹ̀ bá ra 10 fẹ́rẹ́ ojú ọ̀nà àbáwọlé. Bàbá náà fẹ́rẹ́ ojú ọ̀nà àbáwọlé àwọn bí. Ọlọ́run tó lówó kan bá ra 10. Ọlọ́run tó lówó kó ra 10. Sìmẹ́ǹtì 35. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ẹni ó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dákun má pọ̀ lẹ́jẹ̀. Àmín. Tó bá ṣe bẹ́ẹ̀ ó fi kún ìjọba lọ́wọ́ ni, ó fi ràn ìjọba lọ́wọ́ ni. Àwọn èèyàn tó bá yẹ tọ́lọ́run bá bùkún, wọ́n máa bùkún ìjọba, wọ́n máa bùkún ìjọba. Ṣé bẹ́ẹ̀ ń wówó ẹ ti wówó, ẹ ní kówó lọ ọ̀run. Gbogbo ẹ̀ náà àdánwò ni. Ẹ rí i pé tẹ bá dé ibi ilẹ̀ àwọn Mọ́kà tó bá dìgbà ń múra, àwa bá ṣeré káàkiri, ẹ rí tí wọ́n gbóúnjẹ, tí wọ́n po tíì, tí wọ́n wá gbé síwájú ta. Ṣé bí búrẹ́dì là ń lọ rà? Tààrí ṣé bí búrẹ́dì wọ́n gbé ta yìí? Wọ́n gbé ta lẹ́mẹ̀. Ni wọ́n gbé síwájú ta, wọ́n dẹ̀ po títì. Ẹni ká ló gbé wá mú wa lọ gbé ayé. Èmi bá sọ pé kí ni wọ́n mú wá ní kí ni wọ́n ní sàrà ni. Kí ni àbá sàrà náà kọ́ làwa náà wá tẹ́lẹ̀, àwa tá a ti jẹ sàrà sí. Àbáwá àwa bá jókòó, nígbà èmi jẹ, ẹni tó jókòó sí mi náà, ọba tó ṣe kékeré, àbápadà mọ́sálásí àtúlọ bẹ lọ. Àwa sọ fún ẹni tọ̀hún, ńgbà arábù yẹn ó jáde, ó ní ká tó máa lọ pera wa wá, ká máa wá sínú bí. Àwọn máa ń gbé kalẹ̀, àwọn máa ń padà máa ń rú dànù gbà mí ni, táwọn èrè yẹn tí ó jẹ. Tẹ́ ẹ mọ̀ páwọn kan ló ṣe dáadáa báwọn. Irú ọ̀dọ̀ wa ń bí olówó mélòó ni ó gbóúnjẹ síta. Wọ́n sọ lẹ́nu ni. Wọ́n bá ṣe sọ, wọ́n sọ lẹ́nu bí wọ́n sọ lẹ́nu lákòókò yìí. Wọ́n gbé bọ́tà, ẹgbẹ́ ìṣú bọ́tà bàbá ni wàá máa kó. Ẹ sọ wá lẹ́nu, á jẹ́ sọ lẹ́nu lákòókò yìí. A ní ọ̀sọ̀ lẹ́nu. Pé kò sí sọ lẹ́nu mọ́. Ìsọ lẹ́nu. Wọ́n máa lo anybody jẹ́. Àbárò lówó tó bá lè ṣe. Ṣé
ṣebó ra Adédùbú nìbàdàn bẹ́ẹ̀ni ó ṣílẹ̀kùnlẹ̀ màálù méjì lójoojúmọ́ àwọn èèyàn wà jẹ tán bá mu tán bá lọlé yóò wà tó fún wọn ní 200 àwọn ìyá àgbàlagbà Sàràkí Ìlọrin jọ mẹ́jọ ń tiẹ̀ tó bá ti jẹun tán yóò wà fáwọn ìyá yẹn náà ní 200. àti ẹ̀gbọ́n pé màmá wa Àbíbátù Mọ́gàjí kan láwọn náà máa ṣe rú ẹ̀ ní aláùsá bẹ̀yìn náà. mi ò rí yẹn o ṣùgbọ́n tó bá yẹ páwọn náà bá ń ṣe bẹ́ẹ̀ ṣe báwọn kan náà tó nìyẹn tàwọn tèmi mọ̀ èmi rí t'Adédùbú rí mo rí ti Sàràkí Ìlọrin mo rí ṣùgbọ́n ti Sàràkí Ìlọrin náà èmi náà débẹ̀ rí jẹ́ ńjọ́ náà gbà táwa gégége ilé ọmọ kéwù bóyá ó jẹ́ ẹlẹ́dàá mi ni ọ̀jẹ̀rú ẹ̀ ni kò yé mi gbọ́ fẹ́ kàn mí ni wọ́n bá lóúnjẹ tán kí sí arìnlọ àrìnbọ̀ láti ẹ bá wọ ọjà ọba sí gáràjì ọ̀fà ìyàwó tó yà fàdá papọ̀. èèyàn tún dá òye òdúró oúnjẹ jẹ. àdúró papọ̀ wálé lọ́wọ́ sàánú wa ó ti láwọn tí ń fún tó àṣàrì bẹ́ẹ̀ àwọn olówó kan ń ṣe bẹ́ẹ̀ wọ́n á ṣílẹ̀kùnlẹ̀ fún tálíkà gbogbo tálíkà kọ́ ní ọ̀pá yìí wọn ò ṣe pa Adédùbú wọn ò ṣe pa Sàràkí Ìlọrin ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ já nǹkan yìí wálẹ̀ mọ́jà dúró ti dìjọba ẹni ó lágbára kó fún yàn ní Mọ́kà ẹni ó lágbára kó fún wọn ní Jerúsálẹ́mù ẹni ó lágbára kó fún yàn ní múra ẹ wá ẹ fún wọn lóúnjẹ ẹ gbé àpò rẹ̀ tí ẹ gbé ilẹ̀ ha aládùúgbò tẹ rí pé òní ẹ fún ọmọ skul tí wọ́n rí pé ó ṣe kàtóró ní skul kan nísìn kó tó dá a lẹ́sẹ̀ báwọn kan ní yunifásitì rẹpẹtẹ kó tó jáwé ẹ̀ wálẹ̀ pé ní yunifásitì tún wo iye báyìí nìkan wá máa lọ ká wá máa fọ̀rọ̀ rẹ̀ síwájú Ọlọ́run pé Ọlọ́run wọn ṣàánú ẹni ó ṣe báyìí ká tó rẹ́ lòmíì tó jẹ́ pé òun náà ń ṣe onílé epo kó tó jẹ́ epo yẹn wálẹ̀ díẹ̀ pé iye báyìí lòun wọn máa ta tòun ká tó máa ṣàdúrà fóun náà ká tó rẹ́ lòmíì tó jẹ́ pé ìwé wọ́n dàwé fún ni ó ní gbogbo ìwé ọmọ skul òun já wálẹ̀ iye báyìí lòun wọn máa ta ká wá máa bẹ náà forúurú ẹ̀ níbẹ̀ kán wá máa wò síbi owó tí wọ́n ń kó kalẹ̀ náà síbi wọ́n padà yóò tán láyé náà ni owó náà padà tán ni ayé gan fún rẹ̀ ó tán àwọn èèyàn tó wà ń bẹ̀ gan tán kí ni oní mo wí gbogbo ẹ̀ ni ó dìtàn ẹni tó sọ yìí ló sọ bó ṣe sọ yìí àwọn èèyàn ó dẹ̀ ti máa gbé yóò dẹ̀ ti máa ní ládá lọ́dọ̀ Ọlọ́run ti kọ ládá fún un sí kọ́lá bí wọn ò yóò rí tàbẹ́ ṣùgbọ́n òun dábàá nù kọ́lọ́n wá jẹ́ káwọn èèyàn ó rí tàbẹ́ kọ́lọ́n wá jẹ́ káwọn èèyàn ó rí rà bẹ́ẹ̀ kọ́lọ́n wá jẹ́ káwọn èèyàn ó kó síta bẹ́ẹ̀ Ọlọ́run dákòjó rí bẹ́ẹ̀ àwọn míì tí wọ́n wá ń ta àwọn sìmẹ́ǹtì yòókù náà tẹ́ jólówó ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ fún wa ẹ dákun ẹ̀yin náà já wálẹ̀ ṣe bẹ́ẹ̀ lówó ẹ já wálẹ̀ fi ṣètò Ọlọ́run káláìní orílẹ̀ kọ́ owó mi rẹ́ǹtì owó ilé tá a fi rẹ́ǹtì ilé ti pọ̀ ju ẹja wálẹ̀ owó ilé lẹ́kọ̀ọ́ yèyé oge owó ilé lẹ́kọ̀ọ́ lákòókò yìí kò dẹrùn mọ́ kò dẹ sì bá wọn wí tá a bá wo owó sìmẹ́ǹtì tá a wo owó yẹ̀pẹ̀ tá a wo owó igbá tá a wo owó àwo gbogbo nǹkan ti wọ́n jù kí ni oní mo wí. gbogbo ẹ ti wọ́n. ọ̀wọ́n tó kọjá bẹ́ẹ̀ ọ̀wọ́n tí Nàìjíríà ti gbóná tó fẹ́ gbiná kí ni oní mo wí. gbogbo ẹ wọ́n. kò rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tí a bá ń rólówó kọ̀ọ̀kan tó ń ṣílẹ̀kùnlẹ̀ fáwọn tálíkà ara máa tù wá díẹ̀ ká ríbi tí a ti mọ táwọn àgbà kọ̀ọ̀kan ti máa róúnjẹ jẹ ká rẹ́dọ̀ ẹni tí wọ́n máa háwó ká rọ́dọ̀ ẹni tí wọ́n máa já nǹkan wálẹ̀ díẹ̀ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo irú àwọn tí wọ́n ti kówó jẹ tí wọ́n tó ń wá rẹ̀ yìí káwọn náà dá nǹkan kan lẹ̀ wọ́n máa ṣe gbogbo owó tí wọ́n fi ń ṣe kóòtù yìí irú Àtíkù irú Òbí gbogbo owó táwọn fi ń ṣe kóòtù yìí
tán fi ń pò rìkọ́ọ̀dì tí wọ́n kúkú fi papọ̀ kí wọ́n fi dá nǹkan kan lẹ̀ kí wọ́n dówó ẹ̀ wálẹ̀ bó ṣe rẹ̀ sì ni kí wọ́n ràjọ kí wọ́n dówó ẹ̀ wálẹ̀ kí wọ́n wá rò bá dìbò fáwọn bá dìbò fáwọn ni wọ́n bá rí gbogbo fún ọlọ́njọ́ wọlé o ọlọ́njọ́ ṣe o aṣàìsàn àdúrà o àṣẹ o wọ́n á fi 25 fowó sí wọ́n á jó wa láàfa àbójówó ọmọlékéwú ẹ̀mọye ọmọlékéwú tí ó jẹun lọ́dọ̀ mi ẹ̀mọye àwọn èèyàn tí ó jẹun nílé níjọ́ àṣàlátù wa jọ Friday òjì fẹ́ há mi lọ́fun báyìí àgbò kọ̀ọ̀kan jọ Friday 250,000 wọ́n jọ mi wọ́n ní rẹ̀sì níjọ́ mi wọ́n ní sẹ̀mú níjọ́ mi wọ́n ní àmàlà níjọ́ mi wọ́n ní wíìtì tójó bá tó wá rọ̀ báyìí ká tó rí náà dá ẹ̀mọ́ tójú rí ní Friday kan ìnímọ̀nà 100,000 ní Friday ẹyọ kan tá a ṣàdúrà láti gbà ẹ́ dáago 7 tí kálukọ́ bẹ̀rẹ̀ sí máa jẹ ká wá rà wọn àfáàfáàfá ká rà wọn wòlíì kọ́mọjọ kẹ́nìkan máa gbé sátidé kẹ́nìkan náà máa gbé Sunday káwọn èèyàn kọ̀ọ̀kan máa rí bẹ́ẹ̀ lọ jẹun wọ́n máa rí bẹ́ẹ̀ lọ ká jẹ́ ká dùn àwọ̀ pọ̀ ká jẹ́ pé irú nǹkan tí wọ́n ṣe yìí kó pọ̀ kí ni onímọ̀ wí yèyé oge níjọ́ Friday kárí ilé àwọn ẹni Ọlọ́run kọ̀ọ̀kan wọ́n wá máa ṣàṣàlátù wọ́n máa pa gbogbo wọn ṣe ilé ni wọ́n ń kọ́ jíìpù wọn ń rà gẹ́gẹ́ kan wọ́n ń wá ayé ó tán mọ̀láyà mútu fi irọ́ ní gbogbo azálàdọ̀ ayé gbogbo dópin jọ kan wọ́n wá ayé mọ níwọ̀n wọ́n sílẹ̀kùnlẹ̀ fún tálíkà wọ́n jó oúnjẹ jẹ ká wábi tá a ti máa kírun ká wábi tá a ti máa ṣàṣàlátù ká wálé olówó tí wọ́n máa jẹun táwọn àgbààgbà máa ró jẹjẹ wọn ò rí léwọ̀lẹ̀ mi fi ń làwọn èèyàn fi ń kú máwọn bá rí lé àwọn olówó wọ̀ tí wọn ò rí kankan tẹ́ni kálukú ọ̀rá ta jẹ́ ẹlòmíràn sọ pé bàbá parí àṣàlátù àmàlà tí wọ́n máa ń rò ló jẹ́ mọ́ wá bí àṣàlátù níjọ́ Friday mìíràn ní à ń jẹ́ra sírí mìíràn sọ́sọ́ kan bá wọn ìwọ ọlọ́mọ tu wa láṣìírí ni èyí oge ọlọ́mọ tu yàn láṣìírí ni tíjọ́ Friday bá kú bí ijọ́ méjì báyìí gbogbo àgùntàn mi lọ́tàn gbogbo àgùntàn mo àbátẹjọ́ ní òbúkọ 3 lápá pé ọjọ́ Friday súnmọ́ ọyẹ́yà máa ń òbúkọ wo àbówó ṣe ẹdùnmọ́ra wọn ṣe ẹjẹ́ bí àwọn alásàlátù fẹ́ dé tí bá fi ń bẹ lọ́ọ̀ forílẹ̀-èdè ni bẹ́ẹ̀ kan jọ máa pọ̀ ẹ̀wòrú mọ́là kan sí olóhùn ta sìmẹ́ntì 3,500 tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run tó ní ayé tí ó ní ọ̀run òun náà gbọ́ ìpè ìdùnnú òun náà wà gbọ́ ìpè ayọ̀ òun náà gbọ́ pé oríire ẹni ọba tó fẹ́ ṣe bẹ́ẹ̀ Nàìjíríà yìí Ọlọ́run ó tún kún un lọ́wọ́ yóò tún lè ṣe ẹni ọba tó lẹ́yìn bá kúkú ṣe àṣọ tẹ́bẹ́lẹ̀ tó ṣe yìí ni a sì ṣàdúrà fún ẹni tí ń ṣe fara ní wá náà Ọlọ́run padà fara ní bá ṣe fara ní ó lè níyàwó méjì ká bẹ lọ́n kọ́ mọ̀ lè bá kankan sùn mọ́ bẹ́ẹ̀ fara ní òun ní ọmọ mọ̀ sára kọ́ sámọ́ kù wọ́n ṣe ágàtọ̀ fún pé kó ní ìdákọ́lẹ̀ bàjọba rẹ̀ tí máa rí ìyàwó rẹ̀ tí ń gbóúnjẹ lọ báwọn dírẹ́bà rẹ̀ ní kọ́nà lálẹ́ ìbànújẹ́ ọmọ báwọn nígbà tí wọn bá ṣe dáadáa Ọlọ́run ìkúkú sọ bá a kà tó máa gbọ́dọ̀ sí pèlè wọn kọ́lọ̀ yí àwọn náà lọ́kàn padà ní wọ́n tètè máa pọ̀ kán máa ṣe bẹ́ẹ̀ irú ẹni tó ṣe bẹ́ẹ̀ báyìí Ọlọ́run jẹ́ kí irú rẹ̀ pọ̀ Nàìjíríà o ẹni tí ó kó tọ́kì kalẹ̀ Ọlọ́run jẹ́ ó pọ̀ o ẹni tí ó kó rẹ̀ sí kalẹ̀ Ọlọ́run jẹ́ ó pọ̀ o ẹni tí ó kó ẹyin kalẹ̀ Ọlọ́run jẹ́ ó pọ̀ o ìwọ Ọlọ́run ajínigbé Ọlọ́run dákun àfáà kan lè gba béèlì Nàìjíríà wọn ò àṣàdúà ni kí ni ajínigbé wájú Ọlọ́run nígbà wọn máa ń wá lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà oko wa lọ́nà òkè òyìn jò ní ìtàn láwọn Boko Haram ń bọ̀ tí wọ́n ń fi ìgbàdí báyìí tí gbogbo wọn ò rọ́nà mọ́ á lè wọ́n wọnú àbáni lọ́nà mọ́kúá tọ́ta ń bá níta ló sọ bẹ́ẹ̀ lémi níwájú mọ́kúá tí wọ́n sọ pé àwọn Boko Haram ń bọ̀ wá kó màálù wọ́n lọ àwọn òṣè tó bẹ́ẹ̀ kan wá kó màálù àwọn Fúlàní àbí bàrùbá tí wọ́n fi ìgbàdí báyìí gbogbo wọn ṣubú lulẹ̀ ojú gbogbo àwọn Boko Haram yẹn fọ́ wọ́n dé wọn wọnú àbáni wọn ò ṣe wá bẹ̀ mọ́ látijọ́ náà òní bí wọ́n lè lọ aníkà pé àwọn èèyàn ọyẹ́ dìde mú àwọn òṣìjẹun ẹni jẹ́ ọ̀jẹun yóò tẹ̀ fún lówó
sani ọlọlọ tẹ gbàdíjọ ló ń lójú ogun kó ojú ogun ni èèyàn kan wá ní ká lọ Maiduguri kọ́ ní bá lọ. Onitsha ni. ìsáwọ́sẹ̀ tó ó dà ní dẹ́pẹ̀. ṣùgbọ́n máa bá yẹ pé wọ́n bá ṣe dáadáa wọ́n bá lọ yá ó yá náà ni owó gbàgbà dádúràdú Ahmed ọmọ Tinubu tá a sọ pé Allahu ilahu wahidu jàbàlú kẹrìmù dáìmù òjò ń rọ àwánú ẹ̀ ṣe báwa rẹ náà ni Ọlọ́run wọlá yìí tí wọn náà ṣe òun ní rí dààmú ọwọ́ ọwọlé nù ká wá máa rí ṣe ayọ̀ kọ jásìmẹ́ǹtì kọ bá Dangote sọ̀rọ̀ kó làbọ̀ ṣe fún lówó lábẹ́lẹ̀ bó ṣe pé ẹ báwọn tó ń ta sìmẹ́ǹtì yẹn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé já wálẹ̀ àwo fún ọ kan níjọba ló jà kan níwọ̀ ló ń tà bẹ́ẹ̀ wọ́n náà máa ta 4,000 5,600 ní sìmẹ́ǹtì kan tó gbé dé sáìtì nísì ẹwà sí ta ló lè ra 100 ta ló lè ra 1,000 lákòókò yìí ń bá rówó sìmẹ́ǹtì nísìn ń fèrè oúnjẹ tí mo fi ṣàlásàlátù fáwọn alásàlátù mi díẹ̀díẹ̀ sìmẹ́ǹtì kọ́ sìmẹ́ǹtì ni àwọn ta sìmẹ́ǹtì 2,000 nísìn níra bá ti ṣe ìrẹsì ní kọ́ já lulẹ̀ àtàpọ̀ ẹ̀wà àtàpọ̀ gààrí wọ́n rí nǹkan jẹjọ́ Friday fáwọn alásàlátù ọlọ́dàkùn ṣàánú wa ọlọ́dàkùn wájọ́ lọlẹ̀ o ọlọ́dàkùn jọ lọlẹ̀ o yóò lọlẹ̀ o wọ́n jà rí dààmú o wọ́n jà rí wàhálà o wọ́n náà wà lọ́pàá sáré kí o ẹni tí ó jẹ́ Nàìjíríà ọ̀dẹ̀ ọlọ́njọ́ ọ̀dẹ̀ fún mi Ahmed ọmọ Tinubu president wa pè àwọn olówó ẹ má sọ mí lẹ́nu ẹja kìíní yìí wálẹ̀ ẹja wálẹ̀ ẹ ṣe fọ́pọ̀ kọ wá já wálẹ̀ ṣe bẹ́ẹ̀ lówó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti lówó ṣé bí wọ́n láwọn ti lówó àwọn òwò mọ́ kí ló wá kú tó dídọ́ mẹ́jọ Ọlọ́run ṣàánú wa Ọlọ́run dákun síjú àánú wa Ọlọ́run síjú àánú wa ẹni tó sọ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ èmi ò gbó kọrú sìmẹ́ǹtì ń rí èmi ò sì fojú rí o èmi ò rí o ń ṣe rí gbogbo àwọn nǹkan tá a ṣe ń sọ ǹjẹ́ bá rí lèmi ò sọ ǹjọ́ ẹnìkan pè mí pé ń bá mọ̀ ní o ń bá mọ̀ sọ pé Buhari ó wọlé mu ni Buhari ó wọlé Jonathan ó sì kọ́kọ́ kí ṣùgbọ́n nínú ìjọba yẹn á rí fìrífìrí àbá gbogbo àgbáyé mo tó lọ́lọ́run fì ẹni ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ a sì rí ti Tinubu yìí pé yóò kówó bọ́ta ìgbémi ọmọ pé táṣẹ́wó bá sọnù ìmọ̀ pé jágùlà ni ó wà tó owó bá bọ́ta sí Ọlọ́run sájà wà náà orí tiwa bẹ́ẹ̀ Ọlọ́run fọmọ ìtura Ọlọ́run fi tiwa Nàìjíríà yìí gbogbo bí ẹjọ́ bá kù sí tí wọ́n bá ń gbé lọ Ọlọ́run jà àjàre bọ̀ ńbẹ́ Ọlọ́run jà àjàre bọ̀ ńbẹ́ gbogbo bí aléyàn sí lókèèrè ọlọ́mọ náà wọ́n lọ́pàá sáréke ẹ pe aráàlú òyìnbó ẹ pe ará Amẹ́ríkà ẹ pe ará Canada tí wọ́n gbọ́n kí wọ́n wá bá wa náà tó ṣe àwọn tí wọ́n yó bámúbámú yìí kò lè hẹ́ẹ̀pù wà ọgbọ́n ọlọ́gbọ́n ní ìjà pé àgbà ní wèrè ẹ dákun ẹ lè dá sí a lè ṣe é tán Ọlọ́run ẹni tí ó bá wa ṣe Ọlọ́run dákun ó ti wà ń bẹ̀ jó orí iṣẹ́ o Ọlọ́run dákun jó orí iṣẹ́ o wọ́n da Nàìjíríà rú o gbogbo àwọn tó bá lẹ̀ sí korodo tí wọ́n fẹ́ bà ayé Nàìjíríà jẹ́ Ọlọ́run bá wa gbàgbára lọ́wọ́ wọn yá jálùjálù ká haúnáka ìléka wa ìyáka nasta'inu abajada awasa adaya kálámọ́nà sáfàlà kárasátà sàngásà irú olówó bẹ́ẹ̀ ọlọ́jọ́ pọ̀ Nàìjíríà ẹni tó sọ bẹ́ẹ̀ Ọlọ́run má pa ọ̀rẹ́ Ọlọ́run má pa ọ̀rẹ́ Ọlọ́run má pa ọ̀rẹ́ jẹ́rù ẹ̀ ọmọ pọ̀ sí ẹni tí ọmọ sanwó mọ́ká èèyàn ọlọ́jọ́ ọmọ pọ̀ sí ẹni tí ọmọ sanwó múra èèyàn ọlọ́jọ́ ọmọ pọ̀ sí ẹni tí ọmọ sanwó iléèwé àwọn ọmọ ọlọ́jọ́ ọmọ pọ̀ sí ẹni tí ọmọ sanwó ilé kíwọ́ àwọn èèyàn ọlọ́jọ́ ọmọ pọ̀ sí wàláhùlà wàlà kùwátá. ìlà abilà ilẹ̀ ẹ̀zẹ̀mí òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà ọwọ́ ibi ìdààmú yẹn wọ́n ní kí wọ́n bá ti lówó ìwọ náà tó bá wà ń kọ́ mí ní tiẹ̀ tó bá rí pé ọwọ́ ẹ̀ gbé pẹ́ẹ́lí ràn àwọn tọ́wọ́ wọn ò gbé pẹ́ẹ́lí ràn wọ́n náà ní ọwọ́ Friday rẹ̀ lélẹ́yìí bàbá ń ṣe kí ni àwọn ń ṣàdúrà àpòwọ́ tọ́lọ́run bá tó bá mọ̀ wípé ọwọ́ ẹ̀ náà gbé pẹ́ẹ́lí wò pé bàbá ẹ má pẹran èmi ní kẹjẹ́ kémi pẹran tèmi ẹ bá mi ṣàdúrà ẹ gbà
jẹ́ káwọn èèyàn náà jẹ kínú wọn dùn, àdúrà náà máa báwọ náà níbi tó bá wà. Ṣùgbọ́n má fi àkókò ẹ̀ ṣòfò kàn sí bàbá àlùbáríkà Webidanu ní ìlú Ìgbódù. Ọdún ń lọ, ìwọ náà àkọsí bá ṣe lè ṣe 2023 àwọn kan sì máa ṣoríire ní ending of the year. Báwo ló wá ṣe fẹ́ rìn? Torí oríire ò ní wá bá ẹ nílé, ìwọ náà ló máa rìn. Ó láwọn ìgbésẹ̀ tó máa gbé oríire tó di gbogbo àwọn tó ń ṣoríire tẹ́ bá bí wọ́n, àwọn náà sọ fún yín wípé ó ní báwọn ṣe tọ́. Ayé ní kọ̀ọ̀kan sí bàbá àlùbáríkà Webidanu ní ìlú Ìgbódù kíbi tó bá ti ń bọ̀. Make sure pé dé Ìkòròdú garage wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction ẹ bèrè bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ìwé kó dàrú. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.